الحمد لله أمر بالتوحيد ونهى عن الشرك. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله وصفيه من خلقه صلى الله عليه وعلى آله وأصحابه الأخيار وسلم تسليما. أما بعد، فاتقوا الله يا عباد الله وراقبوه في السر والعلن. يقول عز من قائل: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وللشرك خطورة. اعلموا يا عباد الله أن للشرك خطورات. أدبك الله تعالى سيكون كما ونكا كما في جوت فلا ونكا تسو أوسي كوني بايفين كامي كيجي رنوس أن يرسل الله أدر الله سبحانه وتعالى أسمع صي الله نكرا أتني غانغا. ẹ jẹ́ ká lọ rántí àwọn oríṣiríṣi àkókò èyí tó ti rí kọjá nípa ìdáníyàn nípa fọlọ́wọ́n ọba àlekèọ́lá kò sì dẹ́dà. ọlọ́wọ́n ọba rẹ̀ wá létí àwọn àkókò yìí. ọlọ́wọ́n ní hal ata ala al-insan hinun min ad-dahri lam yakun shay'an madhkura. àkókò kẹtù wá ní báyìí nínú ìgbà kò sí kéèyàn lórúkọ. ọlọ́run wá ń sàlàyé bó ti dá wa nípele ìpele. ọlọ́run ní inna khalaqna al-insana min nutfatin amshajin nabtalihi faja'alnahu sami'an basira. ọlọ́run ní àwa la dá yẹn adá láti bí omi díẹ̀ èyí tó ti pé ó rò papọ̀ mọ́ra wọn. ọlọ́run ní àdá wò àwa ilẹ̀ tó ti kú ń gbọ́ tó ti rí. ọlọ́run wá ní inna hadaynahu as-sabil. àwa la fi ọ̀nà mọ́ imma shakiran wa imma kafura. báyà á dúpẹ́ fọlọ́run ni wọn àbí yọ ya ìfèrí. dídá fọlọ́run ọba àlejò ọlọ́dọ́dá wa yìí kò torí kẹ́kẹ́ dá wa àfi fún àtìlẹ́sì. ọlọ́run ọba sọ ní sọ́tù Zaria. ọlọ́run ọba ní ìdálójọ náà fi hàn lápẹ́ illa liya'budun àti kí wọ́n sì ní ọlọ́run ọba nìkan níbi ìjọsìn tí wọ́n máa ṣe. ẹ̀yẹ́ ló ní ọlọ́run ẹ̀ẹ́rì ṣiṣẹ́ bọ́ abóso tóbi ni ó sì burú ní ogun ká tó burú. òun ló tóbi jù nínú ẹ̀ṣẹ̀ torí tó bá yàtọ̀ sọ́nà ọba subhanahu wa ta'ala kò lè ní káfá nira débi wípé yóò sì ní láǹfààní. kódà tọ́ba níjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà àwọn tó bá fi nǹkan ní ìkejì ọlọ́run ọba wọn padà sábàmọ̀. tallahi in kunna lafi dalalin mubin. wọ́n máa rí i pé àmàkọ́lọ́ ń kúra kájẹ̀ láwọn wá nínú ìṣẹ̀lẹ̀ tó fojú hàn. idh nusawwikum bi rabbil alamin. nígbà táwa ń fi ẹ̀yìn dáhùnsì yìí tàbí wé ọlọ́run ọba tẹ̀lé gbogbo àgbẹ̀lá yẹn. Ànábì sallallahu alaihi wa sallam ó bọ̀rọ̀ ní wá fún wa nínú musnad imam ahmed ọjọ́ tó wà ní sunan imam tirmidhi rahimahumullahu ta'ala. ó ní ọlọ́run ọba àlejòọ́lá ọ̀pá Ànábì Yahya alayhi salatu wassalam ọ̀pá aláti ọ̀rọ̀ márùn kan ipò kò ṣiṣẹ́ tọ̀ kọ́dẹ̀ pa àwọn ọmọ Israel ọ̀pá àwọn láti káwọn náà lu ọ̀rọ̀ rárá. Ànábì Yahya alayhi salatu wassalam ọwọ́ àdàbí kọ́ lọ́ra èyí ìgbégbèsè yẹn. ọlọ́run bá wá rẹ́ ń sọ yọjọ́ Ànábì Ìsá ìpín nǹkan báyìí mọ́ màdì fẹ́rẹ́ Yahya. ọwọ́ àlọ́ bá Yahya ìpín sí wọn ló wí ní àdìkẹ́mi wí. ẹ̀rí Ànábì Yahya alayhi salatu wassalam ọwọ́ àṣọ fún Ànábì Ìsá alayhi salam wípé tí n bá wí tọ́ bá lọ gbáwájú mi ẹ̀rù ń bà mí ọba àjàsí pé ọlọ́run ọba àlekè ọlọ́run jẹ̀mí níyà àyẹ̀bẹ̀tẹ̀ kọ́ òfin ilẹ̀ rí mi ẹ̀rí
ọwọ́ akéde gbogbo àwọn ọmọ Israẹli ìyẹn nàbí láyé Yahya alayhi salatu wassalam ó kéde gbogbo wọn gbogbo tó mọ́sálásí dáhùn pé ní Masjid al-Aqsa ní Kudus gbogbo mọ́sálásí yẹn fún fáfáfá ọwọ́ ń sọ fún wa báyìí pé àdéhùn ìsàdé nípìn yìí o dáadájú ọlọ́run ọba ọkọ mi láti ohun ọ̀rọ̀ náà ó sì ní kí n pa yín láti rẹ̀ kí mi náà máa ṣe é àkọ́kọ́ ní ọ̀rọ̀ yẹn òun náà ní pé anta a'budullaha wa la tushriku bihi shay'a ọlọ́run nìkan ni ẹ máa fi nǹkan kéjì rẹ̀ nínú ọjọ́ sí torí àpẹẹrẹ tó bá fi nǹkan kéjì ọlọ́run bá nínú ọjọ́ sí ó dàbí àpẹẹrẹ arákùnrin kan ni ọ̀rọ̀ ìlú ní owó rẹ̀ tó ti kóhun ló ní owó yẹn owó góòlù àbówó sílíbà ọwọ́ afi ẹrú yìí ó fi sílé náà dáa ọwọ́ akọ̀kọ̀ yìí pé ọyá lọ ṣiṣẹ́ ìwọ̀ntàn ọba kójọ kó mú wá ẹrú yìí wá bẹ̀rẹ̀ sí lọ ṣiṣẹ́ ìwọ̀ntàn wá kójọ ọlọ́gbé fọ́gà mí tani nù yín tó lè yọ ọdún fẹ́ràn òun ṣe bí ẹrú yìí ṣe ṣe yìí bẹ́ẹ̀ náà wà ní ọlọ́run bá subhanahu wa ta'ala ọ̀sẹ̀ dá yín ó pèsè fún yín òun lè kẹ́rí kẹ́sì ẹ̀sìn má ti fi nǹkan bí ìkejì rẹ̀ ń lóòjọ́ sí lẹ́yìn ìgbà yẹn ọ̀sọ̀rọ̀ ọ̀run ọ̀sọ̀rọ̀ àwẹ̀ ọ̀sọ̀rọ̀ sàdákà àti àtìkiri ẹ̀yẹ ń sọ ọlọ́run ọba ẹ̀ẹ́dì bá fi nǹkan bí ìkejì ọlọ́run ọba nínú ìjọ tí bá ń jẹ́sẹ̀ ẹ̀ṣẹ̀ tó tóbi jù ní o nítorí ẹ̀ lọ́wọ́ ọba àlejò alágbèsọ wípé inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha' wa man yushrik billahi faqad dalla dalalan ba'ida dájú ọlọ́run ọba òní sàkóríjì káfíńkà mí kejì rẹ̀ tó ẹ̀ nínú ìjọsìn ká máa fi nǹkan mí ọlọ́run ní foríjì ní ẹ̀ bá dẹ́rù ẹ̀wò torí bẹ́ẹ̀ ni yóò tọ́ bá fi nǹkan mí kejì ọlọ́run ọba tó ìjọsìn òun kàn wọ́n ti sìn rẹ̀ àwọn tí tó sọnù sí bá gbé kó lè gbọ́ mọ́ inú kẹ́tọ́ tó bá fi yé wa fífi àdé fi nǹkan mí kejì ọlọ́run ọba tó ìjọsìn ẹsẹ̀ ńlá ni ọlọ́run ọba àlejò ọlọ́pàá innahu man yushrik billah ẹni yóò tọ́ bí fi nǹkan mí kejì ọlọ́run bá tún ìjọ sí fọ́kàn ní ọ̀rọ̀ ọmọ àrẹ ìgbìlì jẹ́ńdà ọlọ́run tẹ̀ sí ṣe ó ti ṣe àlùjẹ́ńdà léwọ̀ fún wọ́n á kú sẹ́ẹ̀ iná ní ibùgbé rẹ̀ wọ́n máa lè sọ ọ́ lè ní ìlànà àǹsọ́ gbogbo àwọn alábòsí tí wọ́n tún fi nǹkan mí kejì ọlọ́run bá tún ìjọ sí wọn ò ní rárá sílẹ̀ ẹ̀yìn ọ̀rùsẹ̀ ọlọ́run ọba ọ̀pọ̀ lọ́pọ̀lọpọ̀ fọlọ́wọ́n ọba àlejò ọlọ́gbẹ́ máa sọ ní lára níbi ẹbọ lẹ́yìn ìgbà tó bá pani láṣẹ tàwọ̀fíìdù náà tọ́lọ́mù bá sọ pé ẹsùn lọ́hùn ohun tí ó tún fi tẹ̀lé náà lè yí pé ẹ má fi nǹkan ẹ̀mí ìkejì ọlọ́wọ́n bá tó jọ sí. tàbá ní ká lọ́wọ́ àgbà náà ní kọ́tù bá kọ̀rọ̀ ọlọ́run ní ya ayé fanilá ọlọ́run ké sí gbogbo yẹn ṣe ọ̀rọ̀ òbúdó rọ́gbà tó lẹ́ni kálákọ̀tọ̀ ẹsìn ẹlẹ́dàá yín tó dáa yín wọ́n lẹ́bí náà ní kọ́kìlíkù àtàwọn tó ṣáájú ìlà àjìnàjò tẹ́tẹ́kùn kẹ́ẹ̀bà lè tara bẹ́ẹ̀ lọ́lọ́ alẹ́bí jáde lọ́sọ̀rọ̀ ọ̀sọ̀ fìrọ́ọ̀sà ọlọ́run sọ sábà bíi láti máa ó di ẹ̀dá wa àtúntò bàbá àfi sí lọ ó ti dá gbogbo àwọn tó ṣáájú wa alẹ́bí jáde lọ́sọ̀rọ̀ ọ̀sọ̀ fìrọ́ọ̀sà ó gbé ilẹ̀ kalẹ̀ fún yín nìfẹ̀ wọ́n sẹ́nà ábìnrin ọwọ́ àtúntò ní òkè wọ́n anzala mina sẹ́nà ọwọ́ àtúntò ní kalẹ̀ ìyá ọ̀sọ̀ òjò kalẹ̀ láti sọ́nà akọ̀rọ̀ jáde ní ìmìnira sọ̀rọ̀ rizqan lakum ọlọ́run wá fi òjò yẹn pàjáde àwọn oríṣiríṣi èso tí ọba ń jẹ́ àríṣìkì fún yín àtàwọn òkùnfà dáàbò bọ̀kọ́ lọ́wọ́ ọba nìkan lọ́yẹ ká fi jọ fìmú nìyẹn ọlọ́run wá parí ẹ̀ ṣé ká fi má máa da ẹbọ papọ̀ mọ́tò ní ìlú dáàbò ń kọ́lọ̀ ọlọ́run kọ́lá ṣe jẹ́ àlọ́ lillahi àdáadá wà á tó tàìlà ó adé má fi kẹkẹ kéjì ìjọ ti fọlọ́ ọba subhanahu wa ta'ala ẹ̀yin náà sì rí pé kí èdè tó dáa ẹ̀rí nínú ẹgbàá wa èyí tó ṣe yí pé Ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ alára ló gbà wá látọ̀dọ̀ náà ọbẹ̀ ẹlẹ́dà wọ́n lọ́wọ́ sọ yí pé àná ọ̀sùn ṣúrẹ́kẹ́ ìyáàdì ṣe àlébi ọlọ́wọ́ àmọ́ rọrọ̀ fún òní ká fi kẹrin ìkejì rẹ o bí ìyẹn bá ti sin òun bí ìyẹn tó bá fi kẹrin mọ́ torí gbogbo bí ìyẹn bá máa tẹ̀ ẹ̀dá ọlọ́run ní ọ̀jẹ̀ torí bẹ́ẹ̀ ni yóò tó bá fi sẹ́kọ̀ọ́ tọ́wọ́ àtúnṣe ẹlòmíì kẹgbẹ́ mi nínú sẹ́túnṣe yẹn bóyá ń tún wẹ̀sẹ̀ lọ́dọ̀ rẹ̀ ọlọ́run ló fẹ́ nìyẹn sẹ́lẹ̀kùtù wọ̀ṣẹ̀ṣà máa pàṣẹ pẹ̀lú tó fi kéje ní ọlọ́run ọba yẹn. bákan náà Ànábì sallallahu alaihi wasallam
òun náà tún wà ń kọ̀ fún ọlọ́wọ́ bẹ́lẹ̀ náà fi ń kọ̀ fún àyíké àníṣẹ́ àwọn adájọ́ nígbà tó dòdò bá a bá ti ń sin lọ́wọ́ ká má fún pàǹkẹ́ ní ìfọ̀mọ́ ọmọ anábì sallallahu alaihi wasallam ó ti bá fi nǹkan kéjì ọlọ́wọ́ bá bí bí ìfọ̀mọ́ wà ń kọ́tọ́ ìdáwọ́ fún rẹ́kìtà kódà tí wọ́n gé ẹ lọ́wọ́ tí wọ́n gé ẹ lápá ẹlòmíì nìyí ọlẹ́ lọ́wọ́ wa ní wàhálà lòun ti dẹ́lẹ́ mọ́ ẹlòmíì nígbà wọn alówó jí yàrá yìí wọ́n lè wọ́n ti lé ikú rò òun ikú rò òun kí àlámọ̀dé òun ò lè já sí dáadáa lọ́dún wa ò ní kó wà lọ sí kò wú náà bẹ́ẹ̀ o Ànábì sallallahu alaihi wasallam ó ní má fi kẹ̀kẹ́ jí ọlọ́wọ́ bá tó jọ síbi tí wù kọ́mọ kódà kí wọ́n gé ẹ lápá kí wọ́n gé ẹ lẹ́sẹ̀ kí àgógó jẹ wọ́n fún rìkítà kódà kí wọ́n dáná sọ ẹ́ má sọ pé ó fi kẹ̀kẹ́ jí ọlọ́wọ́ bá nínú ìjọ níbi kí wọ́n wá lọ́dà nígbà tí àbáyé wa jẹ mí nǹkan sì wá ní ìsẹ̀mọ́gẹ́rẹ́ ẹ̀rí ẹ̀bù àìsọ̀dọ̀ fi kẹ̀kẹ́ jí ọlọ́wọ́ bá tó jọ gbé o Ànábì sallallahu alaihi wasallam ó ní wọn ọ̀rẹ́ yẹn má pàtì má mọ̀ pàtì o torí ẹni yóò gbọ́ bá pa ẹ̀mọ́ ọ̀rẹ́ yẹn sí bí àgùdà bí àyílà bí àlàǹkárì bí mọ́tìrì àti ìjà ẹni yóò gbọ́ bá pàtì tó mọ̀ pàtì ó ń sọ kò ní àlùkáwà ní dáadáa pé yóò rí dáadáa lọ́dọ̀ Ọlọ́run Ànábì sallallahu alaihi wasallam ó ní má kò sí o torí ọtí gẹ́gẹ́ alára nìyí o lè ta kókó lè ṣá kọ́kọ́rọ́ gbogbo lágbogbo ni. tábàtú wa lówó náà Al-Qur'an lẹ́yìn onígbàgbọ́dọ̀ á rí sí Al-Qur'an ó ń sọ àwọn ẹni tí ń sẹ́bọ̀ lára sí ẹ má sẹ́bọ̀ mọ́ ọwọ́ ń fọ àwọn lọ síbi tawhid àti ìmọ̀nà àti oníjẹ ọ̀la ọlọ́run bá sọ pé kọfí ru ilallah àní ẹ sara pàpà lọ́sọ́dọ̀ ọlọ́run nìkan ni ẹ máa lọ sí ẹ má ti kẹ́ ẹ bí ìbọn yàtọ̀ fọlọ́run ọba inni lakum minhu nadhirun mubin torí mi nìyí mò ń kìlọ̀ fún yín olùkìlọ̀ tó kojú ẹ̀ nílé torí bẹ́ẹ̀ bá la ṣẹ́jà àlùkò ọ̀sán mi là ń hàn ẹ má bà kẹ́ ẹ ní ìpapọ̀ fọlọ́run tẹ́ máa wá sí inni lakum minhu nadhirun mubin torí mi ń ti kìlọ̀ fún yín ẹ̀yẹ́ bí sọ̀lọ̀ gbogbo òjíṣẹ́ ọlọ́run yẹn ẹ̀yẹ́ tọ́lọ́run ọba rẹ̀ tòun ti oríṣiríṣi ìyapa tí àwọn ìṣe táwọn àtẹ́bí yìí báwọn ọjọ́ wọn lórí ẹ̀ kò sí ohun tí wọ́n máa sọ fáwọn ọjọ́ wọn náà ní pé alọ́lọ́run nìkan ní ẹ̀sìn ẹ̀mí mú orun pẹ̀lú ọlọ́run bá ń tó ọjọ́ sí ẹ̀rí gbọ́dọ̀ táwọn òṣìṣẹ́ ọlọ́run bá ń sọ fáwọn ọjọ́ wọn náà ní pé wọ́n àtúntò lọ́ ha máa lẹ́nu mi ìlànà ìfẹ́yìn ọlọ́run nìkan ní ẹ máa tó ọ̀sẹ̀ tọkùnrin kẹ́ẹ̀tù sí ẹ lórí lọ́yà ọlọ́run bá tó gẹ́gẹ́ bọ́lá ń sọ fún ayé mi ibi wọn bá arúgbó nẹbi sọgbìlì kàmi rọ̀sùlì ààrẹ rẹ̀ kẹ́kẹ́ sáájú rẹ̀ àtẹ́bí ilà lóhì ilẹ̀ àti kárẹ́ńsẹ̀ yóò ti fi sí àtọ̀dọ̀ ọlọ́wọ́ ọmọ dọ́dọ̀ ìrẹsẹ̀ yẹn ibi àtẹ̀wùlẹ̀ ilà ilà àlẹ̀ kíkù sẹ́ni tọ́lẹ̀tọ̀ síjọ́ tó dàbí ní ọlọ́run ọkọ̀ àbùdó ìdíbi ní kẹ́sì. ẹ̀rí ọlọ́run tó sọ́nù láyà ní ọlọ́run tó wà lápapọ̀ àṣìlẹ̀ ìkúlẹ̀ ọmọdé wàlúwìlà ní ìrìnàlọ́hà wájú ìkànnì tó tọ̀ọ̀hún ọlọ́run ti pàpà ìrẹsẹ̀ kọ̀ọ̀kan ní ìjọ kọ̀ọ̀kan àti rẹ̀ ìwọ dání kọ́ máa yíjú jọ lẹ́nu pé ọlọ́run nìkan ní kẹ́ni lẹ́sí ọ̀sẹ̀ ìtọ́ ẹ̀yẹ rú ọlọ́run bá kódà ọlọ́run ọba ti dá kiri kí ọ̀rọ̀ ẹ̀kọ́ léwu ọlọ́run tó wà ń sọ àwọn onígbàgbọ́ òdodo lára pé àní ẹ má fẹ́ kọ́ mẹ́sì onígbàgbọ́ òdodo ni ọlọ́run náà ló fi wọ́n ní onígbàgbọ́ òdodo ó tún wá ń pa wọ́n láti ẹ̀kẹ́ kí wọ́n nígbàgbọ́ ọlọ́run ní ìyá kájímà lẹ́bí ní amadu ẹ̀yin onígbàgbọ́ òdodo sọ́kùn níta ayé ọgọ́rùn kan àti mẹ́rin kìíní ogójì ọlọ́run ní ẹ̀yin onígbàgbọ́ òdodo láàmínú ìlà ìwọ̀rọ̀ fúnwẹ̀lẹ̀ ẹ̀kọ́ ọlọ́run gbá àtúntì sẹ́rọ̀ wọ̀lì ìdájọ́ lẹ́ni nẹ́sìlẹ̀ àlà rọ̀fúnlẹ̀ àti tíra tọ́sọ̀ kalẹ̀ fún ẹ̀sẹ̀ wọ̀lì ìdájọ́ lẹ́ni àwùjọ́lá mi kọ́kọ́ àti tíra yìí ló ṣe yí pé wọ́n ti sọ̀ kalẹ̀ sáájú wọ́n mọ̀ yẹ́sùn ìlànà ìwọ̀n وكتبه ورسله واليوم الآخر أن يوسف صيموري صلى صيموري الملائكة أتواتر أتوارثر أتجوكي فقد ضل ضلالا بعيدا وصل الخلق بوجهه الله بعد جواب الله تجي أجا يبقى اتقوا الله إخايا الله وآمنوا برسوله كيواني بكثير السير أن يرجع الله ẹ̀sùn wo ẹ̀rọ ọlọ́run ọba tó ti nígbàgbọ́ gbogbo ẹni tí ń kírun onígbàgbọ́ ni gbogbo ẹni tí ń kírun ẹni tó mọ̀ lẹ́bí tòun ti bẹ́ẹ̀ nínú sùràtù Fátíhà níbi gbogbo ọ̀run bí ọba kí ni wọ́n máa rí gbólóhùn ìjìnà
siratal mustaqim ọlọ́run fún wa ní ìgbòsùn níbi ìjọ ìṣòro káàwá yìí. ẹ̀yẹ ló ti ọlọ́run nípa títóbi ẹ̀kọ́ bó ti hẹ̀rẹ̀sẹ̀ tó sì léwu tó ọlọ́run tó wà tó àwọn àtẹ́bí rẹ̀ lára gan kí wọ́n má fẹ́ bọ̀. bẹ́ẹ̀ tẹ̀lé àwọn ẹ̀fẹ́ bí ọlọ́run ọba nìyí ọlọ́run tó tọ́ wọn kó níbi ẹ̀bọ. ọlọ́run ọba sọ nípa nàbí láyé Ibrahim alayhi salatu wassalam ọlọ́run ní wọ́n ti bá wọ́n ẹ̀nà níbi Ibrahim makana al-bayt alla tushrik bi shay'an. ọlọ́run nígbà tá a fún nàbí láyé Ibrahim tá a fún ní ààyè ibi tí káàbọ̀ tó ti dá fi hàn tá a mú dó síbẹ̀. àwa ń sọ fún yín pé kó fò gbọ́dọ̀ fi kankan kéjì ní ọlọ́run bá tó jọ sí. ẹ dákun sáré bí Ibrahim wà á sí tí yóò sè bọ̀ ni ọlọ́run ti sáwọn àtẹ́bí ọlọ́run kó nìyí ẹ̀ bọ̀. kábà tó lọ sí sọ́ọ̀tún nàìjíríà nígbà tó lọ́wọ́ bá sọ nípa ọ̀pọ̀lọpọ̀ àwọn àtẹ́bí ọlọ́run tó wá ń sọ nípa wọn yìí pé wọ́n lọ́wọ́ aṣọ́rọ́kù làhábìtọ̀ àtìkùn mọ́ọ̀kánù yàtọ̀. kí gbogbo àwọn àtẹ́bí ọlọ́run táwọn òfin yẹn pàtàkì ni wọ́n yẹn. tí wọ́n bí etí nǹkan ẹ̀mí ìkejì ọlọ́run bá tó jọ́sìn gbogbo ohun tí wọ́n ti pátá ní ọgbà jẹ. wọ́n yẹ kí yàrá òfin fẹ́yà àfáàkẹ́lò ń ṣeré nígbà àwọn ní nǹkan tí wọ́n fi ṣe táwọn wọ́n ti ṣe bọ́. àwọn àtẹ́bí ọlọ́run sọ ń pa wọn yìí pé gbogbo tẹ́tí wọn ti lẹ́yìn ọlájọ́ ọdẹ sì máa bàjẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ fi nǹkan ẹ̀mí ìkejì ọlọ́run ọba nínú ìjọ ọlọ́run tó wá kúrò wá nípa nẹ́bí bọ́wọ́ sí alẹ́ sọlá sọlá wípé ńgbà tá nẹ́bí bọ́wọ́ yìí mú sọ pé rọ́ọ̀sì ìjàlẹ̀ ààbẹ̀lẹ̀ àmìnà ọlọ́run ìlú ìbánisẹ́ nílùú kọ̀ọ̀kanbalẹ̀ ìyẹn mọ̀jà wájú lókùnì ọba níjà àti àbùdá ọ̀fúnnáà ọlọ́run gbẹ̀mí sílẹ̀ àtàwọn ọmọ mi má jẹ́ àti orí sáwọn. àdébí ọlọ́run ọba Ibrahim alẹ́ sọlá sọlá tó ti kóhùn ló fi ọwọ́ ara rẹ̀ fún gbogbo òòsà ẹtú àgbà àti ìsè. ó tún wá fún pápọ́sẹ̀ kúrò lọ́dọ̀ àwọn ọjọ́ rẹ̀ fún ọjọ́ sẹ́bọ̀. débi ìfọ́lọ́ wa ṣàdébí Ibrahim aleyhi salatu wasalam ní àwòkọ́ tètèrè gbogbo ẹni tí ọba nínú ìdí láyé. ẹjẹ́ àlọ́ fún fásitì tẹ̀sílẹ̀ ọlọ́run ní kọ̀díkà nàìjíríà ọ̀sùn wa lórí hasanatun ní Ibrahim àwòkọ́ tè tó dáa ti wà fún yín lára nẹ́bí Ibrahim والذين معه àtàwọn tó wà pẹ̀lú ẹ̀ ìdíkọ́lù ní kọ́ọ̀dìhìm nígbà tí wọ́n sọ fáwọn ọ̀jọ́ wọn wípé inna bara'a'u minkum àwọn akọ́kọ́ akọ́sẹ̀ kú lọ́dọ̀ yìí o wọ́n bí mo ti àbúrò náà ní dunillah àti wọn tẹ̀ ń sìn àgbàtì àgbàtì wọn tẹ̀ ń sìn níbẹ̀ yẹn ló ti máa yọ ayé kílẹ̀ kẹ́mẹ́ tí yẹn bá kọ ẹ̀fọ́ yìí ó ti kọ́ tàwọn ẹni tí ń ṣe ẹlòmíì ní ìyọ́ lòun lè jẹ́ mọ́ni ṣùgbọ́n ẹlẹ́mọ̀ ní ìyọ̀ ọ̀rẹ́ tìmọ̀tìmọ̀ ìgbẹ́ ọ̀rẹ́ jọ ni wá ìgbẹ́ ọ̀bá wọn tó ṣùgbọ́n rẹ̀ ni wá. ẹgbẹ́ wọn sábẹ́ bí ìbọ̀rọ̀ yìí mú wí àlè sọlá tó tẹ́lẹ̀ nígbà tó sọ fáwọn ọjọ́ tí wọ́n jẹ́ ọ̀sẹ̀ bọ̀ níbi aláwọ̀ akọ́kọ́ bọ́sẹ̀ kú lọ́dọ̀ yìí àti wọn tẹ̀sí sí yàtọ̀ sọ́nà ọba kàfáàgbé bí kò wọ́n bá dà bẹ́ẹ̀ lẹ́nà ẹ̀lẹ́ àdáwà tó wọ́n bá dà bẹ́ẹ̀ lẹ́nà wọ́n bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ àdáwà tó wọ́n sọ̀tọ̀ abadan hatta tu'minu billahi wahdahu. láàrin wa wọ́n ti kojú ẹ̀ fáwọn àtọ̀tà ni àgbà yé ti ara wa ni ẹ̀rí títí ayérayé láti máa ṣe nìyẹn tẹ́lẹ̀ ní oṣù ìgbàkọ́lọ́ ọba nìkan ṣoṣo tẹ́lẹ̀ fún un láti jọ. ṣèbá nẹ́bí Ibrahim ọ̀hún náà ni wàá tún sọ pé wọ́n ọlọ́wọ́ ọba nítorí bẹ́ẹ̀ lọ sí wọ́n ọlọ́wọ́ àdégbèmí jìnnà àtàwọn ọmọ mi wọ́n máa jẹ́ àti òrìṣà ọ̀ àdébí tó já òkọ́ sí dáadáa fún gbogbo ẹ̀ kí ọba níta òkè ìlú láyé kí ọjà ti fi jọ ìfọ́lọ́ ọba nìkan ṣoṣo láyé á bá òkọ́ sí lára àdébí Ibrahim yẹn náà ní tó ń bẹ lọ́wọ́ yìí ọlọ́run náà tó ti ròyìn rẹ̀ nínú ayé àbíyí bá tẹ́lẹ̀ Ibrahim yìí ó fàtà kọ́ níta aṣáájú ni kọ́ níta nílá tó fi ìtẹ̀lé rẹ̀ fọlọ́ àdìfà ọwọ́ àfi lórí ìlànà òtítọ́ wọ́n là fi yẹ kó mí nàìjíríà ṣèké ìsọ̀tẹ̀ bọ̀ ẹ ti wá wà dó àdìsí ẹ̀rí lábẹ́rẹ́ kan náà àwọn olùmọ̀ wọn ni nígbà tó ajá sí ìṣe àtẹ́lẹ̀ Ibrahim alayhi salatu wassalam bó ti pàtàkì tó yí tọ́lọ́wọ́n bá tó fún tẹ́sí àgbègbè ìsọ̀tẹ̀ bọ̀ òun ní ọkọ kẹfà rẹ pé òun ò lè kàdéwò ẹ bọ ọlọ́ọ̀kọ̀ ṣùgbọ́ ẹlòmíì nìyí ọdẹ lọ́wọ́ ní sẹ́bọ̀ ní ọ̀la làbíà ìfọ́tọ́ bá rẹ̀ kọ́ ìyàwó ẹ̀ lè kọ́ ọdẹlẹ́ bọ àwọn ìyàwó rẹ̀ tí ọkọ lẹ́sìn yẹn àwọn ọmọ ẹ̀ náà tí ó fẹ̀sìn mọ̀ àwọn náà lè kọ́ ọdẹlẹ́ bọ àwọn ọmọdé lè kọ́ ọdẹlẹ́ bọ. wọ́n nígbà táwọn ti Ibrahim alayhi salatu wassalam tó wá ń fáyà lórí pé òun ọ̀fẹ́ kóhun tẹ́lẹ̀ bọ kọ́lọ́n gbé òun jìnnà àtàwọn ọmọ òun káwọn má tẹ̀ bọ táwa ló ń tọ̀ ọ̀hún ó ti fi yọ ọ̀sán kàbálẹ̀ níbi àdéhùn ẹ̀kọ́ lẹ́yìn àdébí Ibrahim alayhi salatu wassalam.
استغفر الله واتوب اليه انه هو الغفور الرحيم. الحمد لله ولي الصالحين من الموحدين ولا عدوان إلا على الظالمين من المشركين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. عباد الله، أما بعد فاتقوا الله يا عباد الله. gẹ́gẹ́ bí ọlọ́run ọba àdìgbò lára bó ṣe ń tú àwọn ọ̀sẹ̀ bọ́ lára pé kàn fẹ́ bọ́ sí. tọ́tù sọ pé ìyọ̀nìgbà gbòdodo lẹ́yìn ìgbà tẹ́ ẹ ti ń sin ọlọ́run ọba nìkan ẹ má jẹ́ pọ̀ sí kankan gbé yín débi ìfẹ́ tó wá lọ owó pẹ̀lú ọlọ́run ọba tó ń jọ. ọlọ́run tún sọ bẹ́ẹ̀ fáwọn ọ̀rẹ́sẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dúdú wá ń ṣe fàǹdẹ́bì wa sallallahu alaihi wa alihi wa sallam. Ànábì wọn ò sì ní ṣẹbọ gbogbo àwọn ànábì ọlọ́wọ́n ọba náà kò sí kan nínú wọn tí ó ṣẹbọ. àti bọ́lọ́wọ́n ọba fi ń sọ ànábì lára kúrò níbi ẹbọ ó jẹ́ tàbílẹ́rù lẹ́kùn pàdé. ọlọ́run ń sọ àwọn adájẹ́ ìlú ànábì lára pé aláṣẹ̀kọ́ ni. ẹ̀rí ọlọ́run sọ nínú àyà Isra sáájú láti sọ́dọ̀ kọ́tọ̀ ọlọ́run sọ pé wọ́n láyé fún dáńdẹ́gbà ní àyà ìlẹ̀. بعد إذ أنزلت إليك وادع إلى ربك ولا تكونن من المشركين. قال الله بعد ذلك بعد النبي صلى الله عليه وسلم في سورة القصص آيات في سورة الله ني ما تقول تدير يا نبي هو اللي جاوا كتابه لين بعد الله بعد سورة القصص وادع إلى ربك ما في أولي لوسي في جوسي هو فلان إلى دار نكتبه ولا تكونن من المشركين kó o sì má ti wà nínú ọ̀sẹ̀ bọ̀ ẹ dákun ká tẹ́bi ọ̀sẹ̀ bọ̀. àtibọ́lọ́ ọba tó ń sọ àtẹ́bi lára nípa ìgboro pẹ̀lú ọlọ́wọ́ ọba tó ń jọ mí ó ń jẹ́ ìtọ́lára fún àwa ìjọ rẹ̀. ọlọ́wọ́ ọba tó sọ nínú áyà mi nípa tó ti sara áyà mi ti dé ní olú. ọlọ́wọ́ mi là tẹ́jà àlùmọ́ ọlọ́ ìlà àdìhàkà àdìbò ìfi ọlọ́run míì má pa akọ fọlọ ọba kọ wà kọkọ máa fi o kọtẹ ní àwọn dábọ tó fún ọmọ pàtó la kọmọ àpàdà jẹ ní ikú ẹni tá a ti ká tilẹ̀ ẹni àpò ká nẹbi ọsẹ wọn ni ànẹbi òní sẹbọ àmọ́ gbà fọlọ ọba tó ń sọ lára wọn ń sọ àwa tá a jẹ ìjọ ànẹbi ń sọ wa lára fún tiẹ̀ bọ tọ́lá wa ní nígbà tọ́lá ti lè sọ bẹ́ẹ̀ fún àwa kẹ́ lọ́sàn ọba lẹ̀ fún ànílọ̀ fún sínú ẹ̀ bọ̀. sábàbọ̀ áyà mi ní sọ́tò ìsirà áyà ó lé ní ọgbọ̀n ọlọ́wọ́ bá sọ yìí pé wọ́n lè ẹ̀jẹ̀ àlùbọ̀ ọlọ́ ní ilẹ̀ ẹ̀ka àdébẹ̀ yìí fi ọlọ́wọ́ bá mi má fi fún ọlọ́wọ́ bọ́ọ̀ bá ń sin lọ́wọ́ má fi kẹ́ ẹ̀ ní ọlọ́wọ́ pọ̀jù náà lẹ́bi wọ́n tún lọ kọ́ mi ìjà àdìdọ́ mọ́lú ọlọ́wọ́ ìṣòwò táwa ju ẹ̀ nínú ìjà mẹ́wọ̀n lẹ́ni táà fi ọyẹ bẹ̀rẹ̀ ẹ̀ náà fún sàtẹ́bí ọ̀sẹ̀ wọn àdébí òní sẹ́wọ̀ àbọ̀ngbà tọ́lọ́wọ́ bá tún sàtẹ́bí lára ní sálẹ̀ ọ̀gbà yìí rẹ̀ lára ọlọ́run tó sọ́nù áyà mi nípa tuntun áyà kan àrùnléní ọgọ́ta ọlọ́run ní wọ́dàkọ̀dé ó ìyá ilé ìjà wọ ilé lẹ́bí náà ní pọ́blík ọlọ́run ní pàpà àti rẹ́nsẹ́ yọ́sẹ̀rẹ̀ ànẹ́bí sallallahu alaihi wasallam àtàwọn tó sáájú rẹ̀ náà wà ànẹ́bí ọlọ́run làyín àṣírẹ́kìtà kéde ọ̀bẹ̀rẹ̀ ìkẹ́ni ìkéde ọlọ́run bá tó ìjọ ọlọ́run tó dúkà ànẹ́bí bẹ́ẹ̀ láyà àbátọ́ ní àwọn gbogbo fẹ́ẹ̀rẹ́ dẹ́sì máa bàjẹ́ wọ́n lábẹ́ kó lẹ́nu ẹ̀kọ́sìrì wà á náà tí ó pàdánù ẹ̀dá kan ká tẹ́bi ọ̀sẹ̀ wọn kò ní sẹ́bọ̀ àti kọ́lọ́ wọn ọba àlejò lásán sọ lára yìí ọ̀n sọ gbogbo àlejò fún rẹ̀ lára kúrò níbi ìmọ̀lùpẹ̀ lọ́wọ́ ọba ní òjò ọ̀sẹ̀ ẹ̀yẹ ló sọ lọ́wọ́ wa nítorí bí ẹbọ bó ṣe léwu lẹ́yìn tá a ti mọ lọ́wọ́ ọba lọ́dọ̀ tá a ti ń sin lóhùn nìkan òun tún ní ẹgbàá kàtí àbùkù àyìn رضي الله تعالى عنه وقال بوارث قال النبي صلى الله عليه وسلم صديقي ألا أخبركم بما هو أخوف عليكم عندي من المسيح الدجال ولا النبي صلى الله عليه وسلم صديقي
wá dé fún yín lérò ìwọ́n tó yẹ pé ẹrù sáà mi lẹ́yìn lórí lọ́dọ̀ mi ju mọ̀síwù dàjáde rẹ lọ mọ̀síwù dàjáde ẹni tí ò sì dé náà lè tó burú jù bó ti wá burú tó yẹ sọ́kọ́sọ́lá ní kẹ̀kẹ́ tó bẹ́ẹ̀ ni mo fáyà jù lọ wọ́n ló ti sọ ọlọ́run kí ni nǹkan náà sọ fún wa ti sọ ọlọ́run níbẹ̀ ẹ̀ṣirikù sàbí òun ní ẹbọ tó fa bọ́ wọ́n là níbi ẹ̀ka àwọn eléyẹ ṣàlàyé fún wa èyí tí ọlọ́run níbẹ̀ ó ní ẹkún mú rọ́jò fọyínsọ́lì fọyínsọ́jì nìkọ́lá àdá ẹnìkan má dìde yọba ló ń kírun yóò àpọ̀tọ̀ báyìí mú yẹn límọ̀ yàrá mi nẹ́lọ ìrọ̀jò nípa àkórí pé yẹn wò ẹ̀rí kọ́lá dára ọ̀pọ̀lọpọ̀ àwọn àti bẹ́ẹ̀ rárá ọba ilé yẹn rí mu yóò kéde ọdún ká ṣàlùwà àtúnṣe ní àfáì ẹ̀wọ̀n lẹ́gbẹ̀ẹ́ ẹ̀wọ̀n fún ẹ̀wọ̀n tìjú àfá tọ́ba ní fóun nìkan lọ́dẹ dárò pé yóò ṣe balabala yìí àwọn sọ̀tàlá ní ẹ̀bọ tó pamọ́ ni ẹ̀bọ tó pamọ́ ni tọ́ba á jẹ́rú ẹ̀fọ́ táwọn òkú kéré yìí àbẹ̀rù lórí ẹ̀ látẹ̀bọ̀ ńlá gẹ̀ bíbá mi náà wíyà àtọ̀ yẹn ká fáyé ní yẹn jùlọ ọwọ́ ayẹ ká lè fún aláwọn àpẹẹrẹ díẹ̀ ẹ̀yẹn rúṣin ọlọ́wọ́n ọba nípa àwọn ẹ̀bọ tó tóbi òun náà ní kéèyàn máa fi ọlọ́kùn tó máa fi nǹkan míì àwọn èèyàn ń pe òrìṣà gbogbo ń tọ́ba dẹ̀sí àtọ̀tọ́lọ́ ọba káwọn èèyàn bá ń pe òrìṣà ni kò bá àjẹyàn kò bá àjẹ màláíkà kò bá àjókúta kò bá àjẹ ẹbọ nílà tó ṣe kó lè yọ ọyọ kó lè fi Islam ṣe ọba tó bá lórí ẹ bákan náà ẹbọ aládìyẹ fẹ tó fi bá nìyẹn nìyẹn fi ń gbà pé nǹkan ẹ̀mí rẹ ló tún lágbára lẹ́yìn Ọlọ́run ọba ebi àwọn tọ́ba jẹ́ gẹ́gẹ́ ní báyìí ní òṣà báyìí ní máa ń sèǹtẹ̀ báyìí. bákan náà ẹ̀kọ́ ọ̀tẹ̀lẹ́ mẹ́fẹ́ ọ pé ìfọlọ́wọ́ sọ pé báyìí ni ẹ̀dá mi ni ọ sọ pé báyìí ni àwọn afàtọ́lọ́wọ́ àwọn alọ́ ti tẹ̀dá ẹ̀ nínú ẹ̀bọ̀ ọ̀tẹ̀lẹ́ nínú ẹ̀bọ̀ ọ̀fẹ́nẹ́fẹ́ ọ ìfẹ́ tó ní tẹ̀lé nú. bákan náà ẹ̀bọ̀ kẹ́tù bẹ irú èyí tí ń bẹ lọ́dọ̀ àwọn ọkọ níyó káàkiri ọlọ́run kélékèlé pé mẹ́ta lọ́kàn nínú àwọn ẹ̀bọ̀ nìyẹn ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ lọ́dà kéde báńkì tó sàbẹ́ ni wọ́n kẹ́lẹ̀ mú wa dọ́dọ̀ ọlọ́run ni káfí súnmọ́ ọlọ́run ni ẹnu ti wọ̀ dọ́dọ̀ ọlọ́run sọ̀rọ̀ ẹ̀sẹ̀ pọ̀ nínú àwọn ọ̀rẹ́ ẹ̀kọ́ ni ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ bẹ̀ èdè ìfẹ́ta aláwọ̀ kọ́ sí ni kí ẹ máa ti kẹ́ ẹ̀ bí ìyàtọ̀ sọ́lọ́wọ́ bá sùhánù ọ̀tàlá tí wọ́n wá ní kílẹ̀ rí ó ní bẹ́ẹ̀ ni àwọn bàbá wa tó ti lọ ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ làwọn náà ti wá ṣe bí wọ́n ti ń ṣe yìí ẹ̀bùn olókùn pàǹfẹ̀ ọlọ́wọ́ bá lójókùn fà àti òun ti máa ń fà nígbà tí a lè rókù fà kọ́ bá fà kẹ́kọ́ àti káàfó sábàbólú wíláàdà kéèyàn fẹ́yàwó okùnfà kéèyàn fi bímọ ní ọlọ́pàá fẹ́fẹ́ ẹlòmíì lè fẹ́yàwó wọ́n ṣàyẹ̀wò lára yàwó kò ní nítorò wọ́n ṣàyẹ̀wò lára ọkọ kò ní nítorò wọ́n ò sí ní rọ́mọdún kéèyàn wá gbà pé òṣìṣẹ́ báyìí ní bá fà nǹkan báyìí nínú àwọn ẹ̀bọ ni o nínú ẹ̀bọ òun náà ní ẹ̀bọ àkọ́rọ̀ ọ̀dì tó jẹ́ lọ́kàlẹ́gbìyẹlé wọ́n yẹ pé gbogbo nǹkan tó yẹn ṣe èèyàn ṣe ń torí ọlọ́run ìyẹn lè máa ṣe ń torí kó lè gbáyìí àbí ń torí kó lè kò kìkì ẹ̀ àbí ń torí kó lè gbowó nínú rẹ̀ ẹbọ ni nínú àwọn ẹbọ tuntun bẹ òun ní kẹ́ tó jẹ́ haram kéèyàn sọ pé àló ti tẹ̀tọ́ wà yìí ẹ̀ máa ṣe ó ti tẹ̀tọ́ ni nínú ẹbọ ni nínú ẹbọ bẹ́ẹ̀ ni gbéraga tí wọ́n sọ fún yẹn yìí dáa báyìí láàbí ẹ̀ ṣe jọ̀dọ̀ nínú bébí ti máa dé ni àti pé wọ́n ló tẹ̀ wá wí fún mi olóògbé ní siriku lipstick náà ẹ̀rí inú rẹ̀ bọ̀ ni inú rẹ̀ bọ̀ wọn náà lipstick náà kéwù náà ṣe yí pé òkúkú ṣe ṣe dáadáa lásán ṣùgbọ́n ó tún fi dáadáa ó tẹ̀sí ọlọ́wọ́ bá ti ẹ̀yẹ inú rẹ̀ bọ̀ ni nínú àwọn ẹ̀bọ̀ yìí òun náà ní kéèyàn máa ṣe rántí kéèyàn máa di ìròyìn ọlọ́run orúkọ ọlọ́run kéèyàn ní òsì kọlọ nínú rẹ̀ bọ̀ àwọn eléyìí tó tóbi pé ìfà gbọ́dọ̀ ṣọ́ra nípa rẹ̀ òun ní ojú méjì ó fẹ́ yí pé Islam níta àìní gbàgbọ́ nínú ẹni pé wọn máa kọ̀ wá ní jẹ́ ara alẹ́ kò ní jáde òkú tọ́ba lọ́dọ̀ tí wọ́n agbójú tẹ lọ tọ́ba lọ́dọ̀ àwọn mùsùlùmí agbójú mi wá àwọn tó wọ́n bá tọ́ bára wọn ní àwọn ilé náà bá tọ́ bára wọn ní ilé iná náà àwọn ẹ̀kọ́ tó tóbi ní ẹ̀yẹ ló ti ọlọ́wọ́ bá nínú àwọn ẹ̀kọ́ òun ní ká máa sọ wípé alátìlẹyìn fẹ́ fọlọ́ nínú àwọn ẹ̀kọ́ òun náà ní sàpá àtẹlẹbọdé ìsìpẹ́tẹ́bọ ẹbí àdínkù kéjì mi dọ́dọ̀ ọlọ́run ní ẹ̀rí gbogbo ẹnu gbogbo wa ló ti dọ́dọ̀ ọlọ́run kó dàbí èèyàn ọ̀pọ̀ ọlọ́run ọba rí ẹnu wa dọ́dọ̀ ọlọ́run ẹ̀rí gbogbo àwọn eléyìí táǹkà yìí àwọn ẹbọ ní ńlá ni àwọn ẹbọ kékeré ń bẹ o dáàbò lẹnu bá díẹ̀ fún wa
ọlọ́run bá kọ́lá wa ní gbogbo ẹ̀ bọ̀ ẹ̀rí wọn náà ríyáwó àníyáwó ká sọ̀rọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan àníyáwó yáàrí ni ńbẹ́nu rẹ̀ nínú ẹ̀kọ́ tó ń pamọ́ àwọn kẹ́ máa wá ní gbólóhùn tí wọ́n pọ̀lọpọ̀ yéé kà á wọn ní ká máa tó ká mo gbára lọ́lọ́ mo tún wá gbára ní ìwọ̀n náà ẹ máa gbólóhùn ní ká sọ̀rọ̀ mo wá tìlẹ́yìn ọlọ́run mo tún wá tìlẹ́yìn tẹ̀ náà ẹ máa gbólóhùn bí ìkọ̀tọ̀ gbá tí ì bá tajá yẹn ni ó lè ọba wọlé àwọn ẹ máa gbólóhùn ìkọ̀tọ̀ gbá mo fi àdébí ń gbọ́ lẹ́yìn ọmọ kéèké máa wí ọlọ́run sọ àdébí gbọ́ agbábàgbà mi lẹ́ wí o kò sí ohun tó bá ní ẹ̀kú àìjìnlẹ̀ títọ̀ yìí dùn lọ́ba àìgbàgbọ́ yìí ní ẹ̀jọ̀ ti fọ́lọ́ ọba yìí àdébí sọ́lọ́ lọ́wọ́ àtàlà ó dẹ̀ ti kọ́ wa lẹ́kọ̀ọ́ nínú hadith abdullahi bin umar radiyallahu ta'ala anhuma wíkẹ́ man kana halifan falyahlif billah aw liyasmut wíkẹ́ ni yóò tọ́ka bẹ́ẹ̀ kúra kọ́kọ́ lọ́kùnrin àti kọ́tẹ̀ dákẹ́ rẹ̀ kọ́dà bí ẹ bá ṣe ti fi òrìṣà fúra ilé iṣẹ́ máa ti ajé ń gbọ́ ògùn gbọ́ kìnnìkan ń gbọ́ anabi sallallahu alaihi wasallam ó ní ẹni yóò sọba fúra ọ̀kọ́ làwọn ìlà ọwọ́ àdúgbò tí o sá látàkùrà àbí wọ́n ti sá ó ń tọ̀hún ti dẹ́sẹ̀ o ó sì fẹ́rẹ̀ ẹsẹ̀ rẹ̀ yẹn wàlíyẹ́kùn la ilaha illallah wọ́n sáré gbólóhùn la ilaha illallah àwọn oníṣẹ́rẹ̀ akùgbọ́dọ̀ pàdé bí fúra akùgbọ́dọ̀ kí kàábà fúra kàábà ní ọlọ́run kẹ́ mo fi fúra tí mo débẹ̀ nígbà ní wàá kọ́ ẹlòmíì lè lóhùn fi sẹ́mu wọn náà kọ́kọ́ lọ ẹlòmíì lọ tá ẹlòmíì lọ ajita ẹlòmíì lọ fi ẹlòmíì lọ fi jímọ̀ ní kàábà tó wí lọ́sẹ̀ ọ̀sẹ̀ kàábà tẹ̀tọ̀ wá lọ kó ti pẹ́ àtọ̀bájì rẹ̀ bàjẹ́ ó ti pẹ́ gan torí tí wọ́n bá ń sọ̀rọ̀ kí káàbà tẹ̀lé ọ̀gbọ́dọ̀ dá sí mọ́ nígbà yẹn láwọn àwìn náà mo fi lé ọlọ́wọ́ bá tí mo débẹ̀ mo fi tẹ̀lé kí ló dé tó fi rí bẹ̀ lẹ́yìn ọba tẹ̀lé ọba tó ọ̀rọ̀ fi ń tẹ̀ àìdá mo fi ẹlẹ́dàá tó ní káàbà ilé ńlá yẹn mo fi búra ẹ̀rí nínú àwọn àfihàn ẹbọ asọ́tọ́ wa pé ọ̀fẹ́ ẹbọ lélẹ́ yẹn ti bónú ẹ̀ òun ní ká máa tẹ̀lé àwọn ìlúmọ̀ kó ṣe pé ohun tí wọ́n máa tẹ̀lé aláàlí fún aráàmù ni àbí ohun tí wọ́n máa tẹ̀lé aráàmù aláàlí ni nínú ẹni kéèyàn so èso kúso mọ́lé kéèyàn rírì kúrì mọ́lẹ̀ nínú àwọn àfihàn ẹbọ ni nínú ẹ̀ náà lọ́pọ̀ ọ̀pọ̀ ẹlòmíì tọ́kọ̀ tí wọ́n bá kó sínú àgbà akúṣẹ́gùn eléyìí nínú àwọn ẹbọ ni yàtọ̀ sí àwọn gbólóhùn àgbàdà yáyà kọ̀ọ̀án téèyàn máa kàtọ́ jáyà lọ. bákan náà nínú àwọn ẹbọ òun náà ní àtàtì ẹ̀yin tẹ́ máa ń lọ sáàkù sómi ẹ̀rí ọ̀sáàkù sómi kí ó fi lè gbá kìíní ni àbúbìnrin náà yọ lọ sáàkù sí ẹ̀rí nínú àwọn ọ̀rẹ́ ẹbọ ni nínú àwọn ẹbọ èyí tó ṣe pé àfihàn rẹ̀ òun náà ní kéèyàn máa bú ìgbà yẹ ọ̀dà ọlọ́run ọba sọ pé mi nìgbà ìyẹn wàá fún ọ̀sẹ̀ sọ pé nínú àwọn orúkọ ọlọ́run àti àrùn bẹ́ẹ̀ ní ìgbà bẹ́ẹ̀ ọlọ́run lè mi nìgbà èmi ni mo máa ń yí òru ni mo máa ń yí ọ̀rọ̀ ẹ̀rí nínú àti kéèyàn máa bú afẹ́fẹ́ ọ máa bú atẹ́gùn ṣé atẹ́gùn yìí ẹ lọ́ọ́ fi atẹ́gùn bá fẹ́ ayẹ lọ́ọ́ má dẹ́ máa fi sa àjẹkẹ́ni ní ìrọ̀ àyíbátẹ́gùn èèyàn kẹfẹ́ lọ́run ní pé ìwọ ọlọ́run mo ń béèrè orin tó wà nú ẹ̀ mo ti wá sọ̀rọ̀ ọlọ́run àti lábúrò ìtòkè fi ń bẹ nù afẹ́fẹ́ yẹn nínú àwọn àfihàn ẹ̀bọ̀ tí o sọ fún yẹn ti kó sínú ẹ̀ gẹ́gẹ́ bá ti ń sọ alára tó mẹ́ òun ni kéèyàn máa lọ wá ìsùnkún lára kíkan àbí lára òkúta kan ọba ìjáde yẹn gan wípé kéèyàn sáà tẹ̀ fọ́ra ala lásán kéèyàn bá ti fọ́ra ala ọ̀sán òsì torí ire ni nínú àwọn àfihàn ẹ̀bọ̀ ni. bákan náà òun náà ní máa lọ pa ẹran fún nǹkan ẹ̀mí ìtọ́yàtọ̀ sọ́lọ́ ọ̀rọ̀ sùhánù ọ̀gáàrà ìyẹn lè fẹ́rẹ́ jẹ ìyẹn lè pa síyàwó ìyẹn lè fa sàlejò ìyẹn lè fa fúléyà ìyẹn lè fẹ́rẹ̀ hàdáyà ẹ̀rí tọ́ba yẹn lẹ́yìn ẹ̀ wọ́n á sọ pé nígbà tá a kọ́ nínú ìgbàdàn yẹn kí yẹn tẹ̀jẹ̀ lẹ̀ àyùgbà tí yẹn ka yà sí báyìí ẹ̀jẹ̀ yẹn ọba gbẹ sẹ́yìn ọba tẹ̀jẹ̀ lẹ̀ ẹ̀rí gbogbo eléyìí nínú àwọn àfihàn ẹ̀bọ ni fẹ́ẹ́ sátọ́ra mọ́ bẹ́ẹ̀ náà ni lérí ẹ̀rí kí yẹn máa lọ lérí fún àwọn ẹlẹ́bọ pé tọ́ba ti ẹlòmíì lè ní pẹ̀lú òbí tọrọ mọ́ ni lórí akọ́tọ̀ ọdún báyàwó ní kíni kó wọ́n gbẹ wá lọ bá wọn ẹ̀rí nínú àwọn àfihàn ẹ̀bọ ni àbí màá lọ yí ká sàárè ọba àjẹ sàárè bàbá rẹ nínú àwọn ọ̀rẹ́ ẹ̀bọ ni kí ọ lọ sàárè bàbá rẹ tọ́ba lọ pé kò bàbá mi ẹ̀dá fẹ́ wá sùn lọ́rùn o ìyàwó tí ń múra yẹn ẹjọ́ tún mí ṣe o ẹjọ́ ṣe kíni o fọ́kà tí mo fẹ́ lọ yí o ẹ̀rí ó tún ṣẹbọ kó tó di pé yóò tún lọ sí kíni o yóò lọ sí ọlọ́run bákan náà nínú àwọn ọ̀rẹ́ ẹbọ òun náà ni òògùn wa gbogbo gbàlá ń sọ fún àyìn lẹ́bọ lóru òògùn ọjà tó ó bòlù pẹ̀lú pé bí bá ti ń parí ọ̀fẹ́ wọn lọ pé ẹ bá ti ẹ wọn ó pè é bá ti lò ẹ bá padà dé ẹwò tán lọ bá fi akẹ́ tó ké sí wa òmí ìtúbẹ̀ tó kúta jù lọ pé kí ojú ọmọ abá kí gbogbo ọjọ́ ayé ẹ̀ nìyẹn nínú àwọn ọ̀rẹ́ ẹbọ ni o
bákan náà ni kéèyàn máa lẹ́nu láburú sáwọn kẹ́kọ́ tí ò sí láburú bẹ́ẹ̀ bí kéèyàn sọ pé ọjọ́ àlàrúbá yìí wẹ̀ ní àrísí kí ó dínkù ọwọ́ ń pè sí yàrá àdìgá máa sọ pé láwọn bá yìí ń rọ̀jò nínú àwọn àfihàn ẹ̀bọ mi bákan náà kéèyàn máa fáyà ẹlòmíì yàtọ̀ sọ́nà ọba sùpàdé ọ̀dára bákan náà kéèyàn ṣe iṣẹ́ kan tó ṣe pé kò sí ohun tó yẹ bí wá ń fi ju ayé lọ àti kéèyàn máa tún ọdọ kọ́ọ̀rù ìdájọ́ ọlọ́run ọba àjọ ni rán democracy ní ṣàlàyé fún mi àti kílò òfin nàìjíríà tó ń parẹ́ ẹ̀rí nínú àwọn àfihàn ẹ̀bọ ni bákan náà kéèyàn máa kéèké lórí yìí pé ó yẹ ká lè ní freedom tí dandan ní ká lo ìlànà tó bá wà tó òfin ẹ̀sìn ní nínú àwọn àfihàn ẹ̀bọ ni ẹ̀rí wóróworó báyà máa jáde lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ tí ó sì ní mọ̀ ẹ̀rí ẹni tí ọba gbà pé kéferì ń kéferì gbogbo àbúrò ìpín máa ń yọ lẹ́nu wá gbogbo gbà ẹ máa sọ kéferì ní owó bẹ́ẹ̀ ló lè já lùjẹ́nà lọ́ba wàláhì ò lè bá kéferì lálùjẹ́nà tọ́lọ́wọ́n ọba ẹlẹ́dàá rẹ̀ kì í ta lábòsí bóòlù tí wọ́n bá kéferì lálùjẹ́nà kéferì tí ọba bá lálùjẹ́nà ó di mùsùlùmí ni ó dẹ̀ ti kó ní kíni o ó ti kó ní kéferì kéferì mọ́kàndínláàádọ́rin ọjọ́ ẹyọ kan ó fi di mùmíní gbogbo mọ́kàndínláàádọ́rin àdógbò gbogbo àwọn yòókù tó kù yẹn ọlọ́run ọba ti gbà á lẹ́rù nìyẹn ọlọ́run ti parẹ́ nìyẹn àtúgbọ̀nà pé ní kéferì mọ́ ó ti di mùmíní náà nìyẹn ẹ̀rí àti ọlọ́run ọba subhanahu wa ta'ala ó gbé wa jìnnà sínú ẹbọ kó o níbi ẹbọ èyí tó tóbi ní àti èyí tó kéré àti èyí tó pamọ́ ń bẹ àti ohun tí máa ń ṣokùnfà ẹbọ ọlọ́run tó gbé wa jìnnà sí Allahu a'izza al-islam wal muslimin wa adilla ash-shirka wal mushrikin wa dammir a'da' ad-din wa tahhir al-masjid al-aqsa min rijs al-yahud wa tahhir al-masjid al-aqsa من رجس اليهود يا رب العالمين يا أرحم الراحمين عباد الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قوموا إلى صلاتكم ورحمكم الله تعالى